kàyéfì ńlá lè yí o díẹ̀ nínú ọ̀rọ̀ tí arákùnrin yẹn tún sọ lè yí ẹ̀gbọ́n kan tó sọ ọ̀rọ̀ tí òrìṣà yín ti ń gba èèyàn kọ̀ọ̀kan ti ń gba obìnrin kọ̀ọ̀kan ìyẹn ẹ ti gbélẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́ fẹ́ gbaṣẹ́ olúwa bẹ́ẹ̀ níbo lẹ ti rí Ṣakí ni mo ti rí láti bá yín ṣe bẹ́ẹ̀ àpáyọ bẹ́ẹ̀ ṣé kò lè gbé yín kúrò láti mọ́lé. kì í ṣe ní tó jọmọ́ pé bóyá bíi kíyàn rá ok tán bá pààyàn. ìgbà tí wọ́n tẹ́ lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n yẹn ta ló ń bá yín fún lọ́mọ. àwọn ọmọ ti wà ń bẹ̀. àwọn ọmọ wo. mo ti láwọn ọmọ tó máa bá mi lọ wá obìnrin tí wọ́n á lè ṣe mo ti fi àwọn ọmọ sí díẹ̀ tí mò ń sanwó fún oṣooṣù. ẹ kọ́ tẹ́ ilé mélòó. ilé 3 ni mo kọ́. ẹ sì níyàwó ẹ bímọ. bẹ́ẹ̀. àwọn èèyàn tẹ́ ẹ̀ ń jẹ níbo lẹ ti ń dáná ẹ̀. tí n bá fẹ́ jẹ èèyàn báyẹn ó láwọn iṣẹ́ tó máa rí níhùn lára mi. irú àpáyọ yẹn tó bá ti fún òrìṣà yẹn ní ẹ̀jẹ̀ ní oṣù ó gbọ́dọ̀ jẹ́ páàtì yẹn láti lè jẹ́ kó rí nǹkan tó dìmú lára tèmi náà. ibẹ̀ nìkan yín mi níbọn kí ìbọn máa wọlé ibẹ̀ nìkan mú àdá wá kan ṣáyín kádà kan tá máa ṣáyín ládàá ó máa kán dànù ni. ibẹ̀ ni kí n fẹ́ rìnrìn àjò kí n wo bí ìrìn àjò gan ṣe máa rí. ibẹ̀ ni kí n pàdé ẹni tó lóun lágbára bíi tèmi náà kí n fi gbólóhùn rọ gbogbo tó bá ń bẹ lára ẹ̀. ẹni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè jẹ́ assassin tó tẹ́ bá pàdé ẹ̀ kó lóun kò sí tó jẹ ẹlẹ́ máa mú wálẹ̀ ni. kò sí bóyá ẹni ẹ ṣe lágbára tó bàbá. ẹ mú wálẹ̀ ni. kò sí irú agbára tó wù kó ní. ó dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ fẹ́rẹ́fẹ́ nípa ti àwọn báǹkì ẹlẹ́yìn ṣiṣẹ́ fún àwọn bank manager. bẹ́ẹ̀ni. ẹni iṣẹ́ tí wọ́n fẹ́ pọ̀ ju tàwọn olóṣèlú tẹ́ ṣiṣẹ́ fún. bẹ́ẹ̀ni. ẹ ń ṣiṣẹ́ fún olóṣèlú. bẹ́ẹ̀ni. ẹni wọ́n mọ̀ yín dáadáa níbàdàn yìí. bẹ́ẹ̀ni. owó kọ̀ọ̀kan ṣe é dání. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ yín dáadáa níbàdàn. tí wọ́n ń gbéṣẹ́ fún yín. dáadáa. iṣẹ́ assassin. bẹ́ẹ̀ni. ẹni àwọn báǹkì kan wà tẹ́ ti ṣiṣẹ́ fún. tẹ́ ṣiṣẹ́ lọ Ghana. ẹ ṣiṣẹ́ lọ Brazil. bẹ́ẹ̀ni. ṣé ẹ lè sáré ṣe àlàyé fẹ́rẹ́fẹ́ fún mi nípa iṣẹ́ ti ọ̀gá báǹkì yẹn. ní fẹ́rẹ́fẹ́ ó ní ẹnìkan tó lówó ní báǹkì owó yẹn pọ̀. ok. wọ́n wá fẹ́ gbé owó yẹn sọdá sódì kejì a máa kọ́kọ́ pa ẹni tó lówó. ẹ máa kọ́kọ́ pé àbẹ́ ẹ pa. a máa pa ẹni tó ní owó yẹn tí a bá pa owó yẹn ò tún lè jẹ́ láṣẹ kó tó gba wájú àwọn bíi 2, 3, 4 tí wọ́n gbọ́dọ̀ sign ní èyí tí mo ṣe last ẹnìkan wá wà ń bẹ̀ tó lóhùn ò lè sign. ṣé ó ṣiṣẹ́ báǹkì ni. bẹ́ẹ̀ni ara àwọn manager ni. ó ní òun ò lè sign. ó lóhùn ò lè sign. ó wá gba leave for travel. so lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan tó lọ àwọn náà lè gbé owó yẹn jáde láti pé signature ẹ̀ wà ń bẹ̀ náà padà fún wa bá èmi àtàwọn bọ́ìsì mi lẹ́kọ̀ọ́ wípé díù kan wà ń lẹ̀ a dẹ̀ máa ṣe ní 60-40. ṣé owó tí wọ́n fẹ́ gbé jáde yẹn. bẹ́ẹ̀ni. ẹni tẹ́ bá fẹ́ ṣe assassin yẹn máa ń gbà tó èlò. mo gba 50 million 80 million àwa lè jẹ́ bíi 4 a lè jẹ́ 5. ẹ máa pín. tá máa pín. kò sílùú tí ẹ tí ì lọ. kò síbi tí mi ti lè ṣiṣẹ́ kò sílùú tí mi lè ti lọ iṣẹ́ tí mo sọ. àwọn ìbọn yín ń kọ́. nígbà tí mo lu kéèsì kan ní Òṣogbo mi ní dárúkọ ọ̀gá sars. má dárúkọ ẹni kankan rárá. ó gba 4 lọ́wọ́ mi gbà yín ó gba ìbọn 4 lọ́wọ́ mi gbà yín àwọn ọmọ tẹ́mi náà kọ́ ń ṣẹ́. iṣẹ́ kí ni. mo kọ́ àwọn kan ní highway rubber ó tún yàtọ̀ sí arm rubber. ẹ̀yin lẹ̀ ń da ọ̀nà Òṣogbo ọ̀nà Èkó láàmú. káàkiri bàbá mo pín ìbọn yẹn sí ọwọ́ kálukú. wọ́n á dẹ̀ máa fún yín ní return. wọ́n fún mi return ọtí iṣẹ́ tó bá ti jẹ́ pé iṣẹ́ tó le ẹ̀mí màá lọ dá fèsì. náà ẹni tó wá kúrò báǹkì yẹn tí wọ́n ní kó sáyìn tó lòun ò sáyìn yẹn ṣe é pa ni. apàdà lọ pa ni. níbo lẹ pa sí. inú ilé wọn ìwé yẹn àwọn ti bá wọn gbé dání sáìn kò ní sáìn kẹ bó ni o ti ní sáìn. ṣó sáìn. o ti ní sáìn àti gbọ́mọ tá a ti gbé dága sọmọ lọ́rùn. ìgbà tó sáyìn tán lẹ tún pa. o sọ option o ti mọ ibi tí iṣẹ́ ti wá. sọ láì sí pa. o ti rí wa o ti mọ fáwọn kọ́lé ìdòwò ló rán wa níṣẹ́ tá a bá ti wá pa tó dẹ̀ sáìn gbogbo nǹkan yára blow síta àwọn gan òwúrọ̀ wá ń ṣe. ọ̀rọ̀ yẹn ò padà blow náà dì sí yín. kò lè blow láyé ìyẹn ti lọ nìyẹn bàbá. bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ló mọ báyìí. bó ṣe lọ nìyẹn bàbá. n tó kàn lè ṣẹlẹ̀ ni pé irú ìyàwó àtọmọ tá a fi lẹ̀ ń gbà yẹn tá a bá ń gbọ́ òun mẹ́ inú ẹkún ni wọ́n á rántí tó ṣẹlẹ̀. ẹni ikú tí ìbá pa ṣúgà púpọ̀ gan ẹ̀yin lẹ̀ máa ń fàyà rọ̀. bẹ́ẹ̀ni bàbá. ẹni máfíà nìyí. bẹ́ẹ̀ni. tí ìbá ṣe pé ẹ lọ Ghana ní táìmù yẹn. wọn lè rí ṣúgà pa torí kú bọ́n náà ni kì í ṣe wọn lọ kálayé mọ́lẹ̀ ni kì í ṣe kó bá yóò fẹsẹ̀ kọ kì í ṣe kó bá yóò rẹ̀ so irú àwọn ibi tán jáde lọ́ngbà yẹn distance job mo máa ń bá wọn ṣe ẹni tí mo tẹ̀lé ó lè wà wájú kí n wà lẹ́yìn anybody onímọ̀ àdèmọ̀ máa communicate lórí fún àtijọ́ lọ sínú hall kan rí tí mo rí assassin tó fẹ́ wá pa wọ́n bẹ̀ aláyé ẹ mọ̀sùn lé o tẹ́ bá ti dé ta ẹ máa rí báyìí báyìí ẹni gbé tí báyìí yẹn bá ti lọ ní kẹ́ mọ́ tẹ̀lé àdè save wọn
ìgbà tó dẹ̀ tó bí ọ̀sẹ̀ mélòó kan wọ́n lè tó padà sínú ilé wọn. àwọn tẹ́jọ wá wà lọ́dọ̀ ṣúgà ń gbà yẹn wọ́n mọ̀ yín. wẹ́ ẹnìkan tí mo lè sọ pé bóyá àjọ fi dún ìrìnjú dáadáa ń bẹ̀ Adékọ́lá because iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tó lè link out ẹni tán bọ́ọ̀dì tán máa pè ní assassin secret job ni tán bá ti mẹ́ ìyẹn náà ti easy láti pa. Adékọ́lá ń kọ́ báyìí. ọ̀nà lè ti fáìn wé ẹ ẹni tó ṣiṣẹ́ fún ti lọ. ẹni èèyàn bíi 20 ni ẹjọ́ wà tí ẹjọ́ máa ń ṣe iṣẹ́ tẹ̀ ń gbàǹgbà yẹn. bẹ́ẹ̀ inú èèyàn bíi 20 yẹn ó fẹ́ jọ pẹ́yìn nìkan ló fẹ́ kú. èmi nìkan ló fẹ́ kú and ẹni tí ò tí ì kú gan ó wà ní Agodi báyìí ní prison yard. nínú àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́. tó yẹ pa àjọ máa ń ṣiṣẹ́ wọ́n wà nínú Agodi báyìí mo fi bí àwọn mẹ́ta lè gan sínú Agodi ni níbi ọdún mélòó kan sẹ́yìn. kí làwọn nǹkan tó gbé yín dágodi. mọ́dúrà wà mẹ́. ó leak. ó link. ìgbà tí ẹ pààyàn tán ó leak. bẹ́ẹ̀ ni ó link out. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ló dùn jù lára èèyàn tẹ́ jẹ́ ńkọ́. iṣẹ́ agbára náà ni àwọn nǹkan tó wà lára mi mò ń lò fún. èwo lẹ ló dùn jù. ahọ́n àkọ́kọ́. ni ahọ́n ẹlẹ́ẹ̀kejì òun ni àtẹ́lẹwọ́ ẹlẹ́ẹ̀kẹta ni àtẹ́lẹsẹ̀. oh god. àbí bí ara èèyàn ṣe le kokoko tó yìí tí eegun èèyàn le tó jẹ́ pé eegun èèyàn tó dá ẹ wá ń sọ nǹkan kan ní ìsìn ó fẹ́ jájèjì sí mi ẹni bí ẹran èèyàn bá wọ ata ló máa ń rọ. bí egungun èèyàn bá bó ṣe le koko yìí tó bá wọ ata sí jẹ á tú ni. á túra ká á fọ́ pòpò. This is Gloria Popson. Thank you for watching. J-boy ní ọwọ́ yìí máa le pé kò ní ṣe é sìn. ó máa rọ bàbá. a bá bọ̀ dáadáa. á rọ nǹkan tó fi sọ pé ó dùn náà nìyẹn. ta ló sọ pé ó dùn. tẹ́mi gan fún tí mo mọ̀ pé ó dùn àwọn ẹni tó jẹ́ ìjìnlẹ̀ awo tó bá ṣe awo. àwọn tí ẹlẹ́wọ̀n kan wà tó jẹ́ pé department kan ni ìyẹn tẹ́ ń ṣe ni pé kẹ́ ẹ ta ẹran èèyàn fún wọn. bẹ́ẹ̀ni àwọn wà bẹ́ẹ̀ dáadáa. níbàdàn yìí. bẹ́ẹ̀ni sókà òdèdè wà bàbá. sókà òdèdè wà àwọn gọ́fìmẹ̀ntì ń jẹran. kílẹ̀ wísà. sókà òdèdè wà àwọn gọ́fìmẹ̀ntì ń jẹran. sókà òdèdè wà. bẹ́ẹ̀ni àwọn gọ́fìmẹ̀ntì ń jẹran. wọ́n jẹran. ibẹ̀ lọ yẹn dìpọ̀ ẹ má jẹ́ kí èmi lọ bẹ̀ ọkàn mi o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. nǹkan àṣírí ni bàbá. wọ́n pààyàn wọ́n ń tààyàn àwọn kan ló ń jẹ wọ́n ń jẹ wọn ni kò sí nǹkan tó fi ń ṣe. mo fẹ́ lè máa mọ tí màá béèrè mọ́ ẹ máa fẹ́ fi àǹfààní ńlẹ̀ tí wọ́n bá ti sọ̀rọ̀ dáàyè kan kí àwọn aráalé kí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ yín tí wọ́n bá fẹ́ bí yín ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ síbi tí Ọlọ́run ti tú yín sílẹ̀ gan tẹ́ fi wá di tí Ọlọ́run fi ra ẹ̀mí yín padà tẹ́ fi di àtúnbí tó fi jẹ́ pé gbogbo ohun tẹ́ ti ṣe sẹ́yìn ó ti di ìgbà ìmọ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ báwo lẹ ṣe bá Ọlọ́run pàdé tó fi wá já sọpẹ́. ní ọdún mélòó kan sẹ́yìn tí mo jáwọ́ nínú àwọn nǹkan tó le tí mo ṣe mo bẹ̀rẹ̀ sí ní ta ọjà kan tó ń pè ní drug èmi ni bíi gbaná bẹ̀rẹ̀ sí ní tàbí gbaná ẹ má bínú ọmọ pa máìkì ń bí ni o nǹkan tó ń fẹ́ máa dárúkọ yẹn mo mọ̀ pa máìkì ń bí báyìí ẹ máa sọ̀rọ̀ yín lọ. so mo padà ń tà ibẹ̀ ni ìjà ti wá ṣẹlẹ̀. láàrin àwọn olùtajà àti olùrajà ìjà bẹ́lẹ̀ láàrin yín. so ìjà yẹn wá lè débi pé ó ṣẹlẹ̀ ní ọ̀nà àrà. níbàdàn yìí. bẹ́ẹ̀ni ọ̀nà àrà ti ṣẹlẹ̀ ní Olóńṣogbo. a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn mọ̀ yín gan-an. bẹ́ẹ̀ àwọn bọ́ìsì nígboro mọ̀ yín gan-an. tó máa ń gbẹ́ rédíò wọn á ti mọ̀ pé àlàyé tó ń gbá lórí yẹn ni. àlàyé tó ń gbá lórí ẹ̀. bẹ́ẹ̀ni ẹ lọ́mọ ọdún 9 lẹ́wà tẹ́ ti ń jẹgbó. bẹ́ẹ̀ni kò sọmọ tó máa bí sí fọkọ. kì í ṣe gbogbo ọmọ fọkọ ní ìgbà. ok baba 80%. nìkẹ́ni ẹ fi yẹn àwọn fọkọ ti jọmọ lóàbí ní ìsinyìí kì í ṣe gbà yẹn ayé gbà yẹn lẹ́ ń sọ yẹn. so ọjà tẹ́ ń tà tẹ́ ń rà èyí ló dá wàhálà lẹ̀. bẹ́ẹ̀ni lọ́nà àrà. lọ́nà àrà wàhálà yẹn pọ̀ débi pé mo gbé bọ́ jáde wàhálà yẹn pọ̀ débi pé àwọn èèyàn tán lọ pè tí ìjà tí ó pọ̀ náà. wọ́n ti yìnbọn sí yín rí dáadáa báyìí. dáadáa láì mọ iye ọ̀tá máa dà sílẹ̀. gbogbo láyọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́nà àrà mo lè sọ pé mi ni mo máa ń sábà kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ but tí mi kì í gbé ka orí. wọ́n mọ̀ yín lọ́nà àrà. wọ́n mọ̀ mi lọ́nà àrà kò pé méjì Mistina Ọ̀rọ̀bọ̀. Mistina Ọ̀rọ̀bọ̀ original. kò pé méjì ẹlòmíì tàbí ayé station máa ń wò ni pé bẹ́ẹ̀ ẹnìkan tó tóbi jàǹjẹ́. tóbi wọ́n ti máa wọ station máa ń wò pé. ìwọ yìí náà. àwọn onígi kékeré ti wá ń dáná láàmú. so inú ìjà yẹn ó pọ̀ ibẹ̀ ni mo ti kán ní ọwọ́ yìí nígbà yẹn torí kò sẹ́ni máa kí n gbáyìn létí awalẹ̀ ìjà yẹn pọ̀ wọ́n rí mi fi ṣe nǹkan kan. wọ́n yìnbọn sí yín. wọ́n yìnbọn ọ̀tá ń dalẹ̀ ìṣàmìlàdà gbogbo ẹ̀ so ọwọ́ ìwà jẹ́ poison hand kò sẹ́ni tí máa fi bátẹ́yìn rẹ̀ oníkanlẹ̀. ẹrẹ́ ni. bẹ́ẹ̀ ọwọ́ yẹn nínú àwọn òrìṣà tí mo sọ ń gbà yẹn náà. ẹrẹ́ ọwọ́ kò sẹ́ni tí máa gbátẹ́yìn rẹ̀ oníkanlẹ̀ bó ṣe wà.
báyìí ńkọ́. Jésù ti bàjẹ́ so wọ́n wá try láti ìgbà tán bómi mọ́lẹ̀ wọ́n wá gbé sórí àwọn kíní kọ́tà payment kọ́tà tọmọ fi ń ṣe kọ́tà yẹn wọ́n gbé sí wọ́n wá fi igi dá igi bẹ́ẹ̀ ni wọ́n fi igi dá àwọn bọ́ọ̀sì tí mo kó lẹ́yìn ìgbà tí wọ́n rí pé àwọn tí wọ́n mọ tó jẹ́ tí wọ́n mọ̀ pé agbára tó wà lọ́wọ́ yẹn wọ́n sọ pé àwọn tí mo kó dání wọ́n ti sá àwọn bẹ̀rù bọ́ wọn níbẹ̀ mi ṣe ni so ìbọn tẹ́mi náà ló ń gbà yàn ọ̀tá ti tán nù ẹ̀ wọ́n ti bò mí mọ́lẹ̀ ló jẹ́ kán rí ọwọ́ mi kan gbà yìí nígbà tí wọ́n wá ṣá mi lóríṣiríṣi tán rí pé kò wọlé èèmù wọn ni kó bẹ́ẹ̀ mo ti kú èèmù wọn nìyẹn pé aláyé ti kú jàre inú wọn ti dùn yes after some hours nínú kọ́tà tí wọ́n ṣá mi sí mo padà dìde dídìde tí mo dìde mo gba ilé lọ ilé ni mo ti dákẹ́ kó tó di pé wọ́n á gbé mi lọ sí wọ́n pe hospital ní ẹ̀mí lágbà ní ọ̀nà àrà hospital ní dọ́kítọ̀ kọ́kọ́ confam pé ẹni ti kú no way so ìrọ̀lẹ́ ọjọ́ yẹn mo padà jí àpáyọ bẹ́ẹ̀ ni àpájí iṣẹ́ tí ìyá ń ṣe ìyá mi jẹ́ nọ́ọ̀sì àwọn ọlọ́pàá bá mi tó àpá ọwọ́ èdè ibi tó dédé tó ló kàn ṣùgbọ́n àpájí tí òrìṣà ti lé ló jẹ́ kẹ́ jí padà òun ló máa rẹ́sì mi padà ló máa jí sáyé padà. ìkan ti ṣẹlẹ̀ ní Èkó síbàdàn tí àwọn SARS ti yìnbọn gbogbo àwọn ọmọ tí mo mú dání ẹni tó bíbọn bàlàpá bà lórí kálukú gbogbo yín kú anybody ìgbẹ̀yìn ó dé Ìbàdàn ẹ jí padà. mi ní dé Ìbàdàn kẹ bàbá inú gbó tí mo wọ́ sí mo mọ̀ pé mo dákẹ́ ń bẹ̀ mi gángan mọ̀ pé mo máa dákẹ́ ẹ tún jí padà. ìgbà tó fi máa tó ṣẹ́jú mélòó kan inú gbé náà mo gbà títí tí mo fi délé padà iṣẹ́ tó ń ṣe ni àwọn ẹ̀mí obìnrin tí wọ́n pa lóṣooṣù tó yóò ṣàyẹn òun ló kù èmi kọ́. ńlá apáyọ tí ńlá apáyọ tèmi yẹn. bó o lẹ ṣe bọ́ lọ́hùn pàdé. a wá fẹ́ lọ pààyàn mẹ́rin tí wọ́n lé discord jà yẹn gangan wá ń gbà yẹn èmi àtàwọn bọ́ìsì mi kan bẹ́ẹ̀ wá lóòótọ́ mi ṣiṣẹ́ assassin àmọ́ nígbà tí mo tún wá wò pé àgbà ti dé kí n relax gbogbo nǹkan tí mo ní pé kí n tún relax still yet ogún sì tún ẹ jẹ́ ká pa àwọn mẹ́rin ká fi kó kí máìdì mi sẹ̀fìlẹ̀ escape kí n lè fi wá òkè níbà. ẹ fi ṣe last chopper ẹ fẹ́ pààyàn mẹ́rin kẹ́ fi ṣe last supper.